ẹ̀yin tèmi ó ti wá gbẹnu tán o ó ti wá lẹ́tìkẹ́ báyìí ibo la tún já sí kí ni tó ń ṣẹlẹ̀ lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé òní ni February 5th ọdún yẹ 2026 ẹ̀yin tèmi nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ ní orí ayélujára ẹ̀yin tèmi lọ́tún lósì òun là ń rí èyí tí oníkálukú tí wọ́n kàn ṣáà ń gbé picture niqab jáde níbi tí a ti rí tí àwọn míì gan wọ́n tún ń lẹ fọ́tò Lizzy Anjorin mọ́ ṣe ni wọ́n ń celebrate ẹ̀ ni wọ́n ń kí kú oríire lọ́tún lósì kí ló ṣẹlẹ̀ kí ló dé gan kí ni Lizzy Anjorin kí ló ń celebrate ṣó kọ́lé ni ṣó ralẹ̀ ni ṣó bímọ ni àbí kí ni tí ń ṣe gan pàtó àbí ṣó ń sílé ni eléyìí ò tiẹ̀ wá yé mi ni mo bá ń lọ káàkiri kí ló ń ṣẹlẹ̀ mo lọ sórí péjì Lizzy Anjorin èmi ò rí wíbi tó ti kọ́lé tó ti ralẹ̀ àbí tó ti ń celebrate nǹkan kan kí ló dé tí celebration ṣe wá pọ̀ tó báyìí káàkiri lórí TikTok lórí Instagram lórí Facebook celebration yìí mọ̀ pọ̀ gan-an kí ló dé kí ni ń ṣẹlẹ̀ ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán ní nǹkan tí mo rí kí ló dé ẹ̀yin èèyàn àmọ̀ ní sẹ̀sìn ayé ò mọ̀ ní kí wa kú oríire láburú eléyìí mọ̀ ga eléyìí mọ̀ gbẹnu tán ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí nígbà tí mo wádìí lọ tí mo wádìí bọ̀ kí ni tí ń ṣẹlẹ̀ ni mo bá rí ibi tí wọ́n ti ń gbé fọ́tò Lizzy Anjorin káàkiri níbi tí wọ́n ti ka mọ́ ní bí nǹkan bí ọdún méjì sẹ́yìn nínú ọjà Ìdúmọ̀tà pẹ̀lú niqab lójú tó bojú wọ inú ọjà ọ̀hún tí wọ́n sì sọ wípé ó lọ jalè ń bẹ̀ wọ́n ní ó ṣe fake transfer bẹ́ẹ̀ ni wọ́n ní ó gbé góòdù ẹ̀yin gan tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà náà lọ́n fúnra ara rẹ̀ òun ló jáde tó sì wá pariwo síta wípé wọ́n lòun jí góòdù kó má dàbí ẹni pé àákànwé àwíjàre ẹ̀yin náà gbọ́ fídíò èyí tó sọ nígbà náà lọ́hùn ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjà Ìdúmọ̀tà. ìyá yín ti lọ jí góòlù o ṣẹpẹtẹrì mò ń wọ ẹdẹ ìwọ náà wà mí dẹ ṣebí wọn ló kọ́kọ́ update lọ́sàn-án adẹ̀rí tó lọ kọ́mẹ́ǹtì tó ní ló ní adìtọ̀ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ gbogbo ẹ̀ la rí àwa ń dórí ẹni ṣẹpẹtẹrì ló ní adìtọ̀ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ mo rí kọ́mẹ́ǹtì ẹ̀ ṣẹpẹtẹrì ó ti fi péjì ẹ̀ Gistlover ó kọ́kọ́ fi post ó wá lọ kọ́mẹ́ǹtì àwa ń ṣó ẹ ìwọ náà ń ṣọ́ àwa náà ń ṣó ẹ ṣẹpẹtẹrì ṣé o ò mọ̀ wípé gbogbo ayé máa mọ̀ pé wo ló set me up o ò mọ̀ sórí nǹkan tó ṣẹlẹ̀ lénìí ó wá jẹ́ kí n rántí bó ṣe palẹ̀ mọ́ ẹ̀gbẹ̀gbẹ́ the same concept gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ àìsídòlù o. abẹ́rẹ́ báyìí ọ̀rọ̀ lẹ́gbọ́n ní ẹnu Lizzy ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ìyẹn ní ọdún year 2024 on the 5th of February year 2024 ó ní ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ọjà Ìdúmọ̀tà tó sì wá jáde láti wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ṣe ni wọ́n lò ń jalè kó tó di wípé àwọn bloggers tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ yìí kódà Gistlover gan òun náà gbé ẹ̀yin tèmi òní wá ló pé ọdún méjì gbáko èyí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní àwọn ará orí Facebook àwọn tó wà lórí fracas ni wọ́n bá wò wípé ó ti di dandan o kí àwọn ó ṣe kíni káwọn ó ṣe anniversary fún Lizzy Anjorin ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní celebrate ẹ̀ káàkiri. kódà lórí ọ̀rọ̀ yìí àwọn kan tó ń ṣe giveaway bẹ́ẹ̀ làwọn kan mú aṣọ ẹ̀dá kò bọ́lá tó já sí báyìí àmọ́ ní sẹ̀sìn kí ni ká tó pe lé báyìí èyí tí àwọn èèyàn ń ṣe káàkiri orí ayélujára lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí náà wàláì orin tún wà o wọ́n tún release orin ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n tún kọ nínú orin yìí náà. For market, Lisa don turn to for market. Lagos no go ever do.
ole. Lisa ole ole ole. Ṣé ń gbádùn ẹ̀? Enter pot of soup, Madam shout Jesus, who do me oh? No be cash, no be rice, no skinny boy. Eja lo fẹ́ jẹ, but he run like Oyinbo boy. Run like Oyinbo boy. Lisa ole ole. Lisa ole ole ole. Lisa ole ole ole. Lisa ole ole ole. Tonto ti for market. Èkó ní sùn. Na 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 na. Lisa ole ole ole. Lisa ole ole ole. Lisa ole ole ole. Mama sọ kílẹ̀. Lisa ole ole ole. Lisa ole ole ole. Lisa ole ole ole. Lisa jump fence, enter pot of soup. Madam shout Jesus, who do me oh? No be cat, no be rat, no skelly boy. Eja lo fẹ́ jẹ, but he run like Oyinbo boy. Lisa ole ole ole. 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 Ole ole ole. Boju boju ole ole. Everybody dey shout ole ole. Lisa ole ole ole. Ole ole ole. Boju boju ole ole. Everybody dey shout ole ole. Aye aye. Lisa climb wall, enter buka. Snatch one fish, come out like Luca. Goat dey shine, but he no pure. They say na Dubai, but he bend like dough. Boju boju hide face for night, but he dey pack bread nobody like. Boju boju for night. Elele. Lisa ole ole ole. Ole ole ole. Boju boju ole ole. Everybody dey shout ole ole. Everybody can dey shout ole ole. Show the word. Ẹ pàtẹ́wọ́. Ẹ kọrin. Ẹ jó. Ayi ayi ayi. Lisa, who fake shine? Lisa fake shine. Who dey hide? Fake shine. Agbole gbogbo ẹ̀ náà. Thieves for street, them go smile for face, but they thief like breeze. Everybody shout it. Ole ole, Orí yìí. ole ole, Ó máa wọ́n jó mark. wahala. Kàrà. Ole ole. Go dey shine great thing. Boju boju dey walk us slow, but he don't carry your phone. Lisa ole ole ole, ole ole ole. Boju boju Ẹ jọ orí yìí. dey shout ole ole. Ẹ jọ ẹ wá ẹ fi sí ọjọ́ máa kí o. Ole ole ole. Boju boju ole ole. Everybody dey shout ole ole. Túwẹ́ẹ̀dì wọ́ọ̀dù náà ń ṣàtì olè. Today Lisa start, go dey lie, boju dey hide. But na just be. Fújì ń bọ̀. We dey watch you now. Jùjú máa wá. Wákà máa wá. ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí wípé ó gbẹnu tán orin la torí tí wọ́n tún ṣe fún Lizzy Anjorin yìí ẹ̀dá kò sẹ́sẹ̀ yìí ò wá pọ̀ jù tí wọ́n bá tẹ̀ wá fẹ́ celebrate èèyàn kó máa celebrate èèyàn fún nǹkan rí ṣerú nǹkan báyìí ló wá yẹ kí wọ́n máa celebrate èèyàn fún kó máa rántí kó máa ṣe anniversary fún èèyàn wípé èèyàn jalè nínú ọjà níbi tí wọ́n ti bọ́ èèyàn sí hòhò àmọ́ wá ṣe nǹkan o ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ yìí náà lóòótọ́ torí nígbà tí èmi wo ọ̀rọ̀
olè tí wọ́n ní Lizzy Anjorin tó lọ jà nínú ọjà yìí gan kí ni tó fà á tó náà fi wọ nìkáàbù wọ inú ọjà tó fi bo ojú àbí tó fi di wípé ó wọnú ọjà tí ò fi gbé báàgì tí ò fi gbé pọ́ọ̀sì tí ò fi gbé nǹkan kan ó dídí celebrity nínú ọjà Ìdúmọ̀tà eléyìí mọ̀ ìgbẹ́nu tó wà questionable ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó lágbára ó wá pé ọdún méjì gbáko lónìí ìdí nìyí tẹ́ fi rí celebration káàkiri àtórí Facebook àtórí TikTok àtórí Instagram àtọmọdé àti àgbà òní wọ́n celebrate Lizzy Anjorin o eléyìí wá gbẹ̀nù tán o ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí torí eléyìí ó kà mí láyà ó kọjá agbára èmi ò tiẹ̀ mọ̀ téèyàn lè wí lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí báyìí ṣé ká wá kí pé ó kú oríire ni àbí kí ni ká sọ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àbí ká sọ wípé ẹ wò kí ni táyìn gan náà rò lórí ọ̀rọ̀ yìí gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ torí wípé nígbà tí wọ́n ń kí àwọn celebrities yòókù pé wọ́n ń kí wọ́n kọ́lé wọ́n ń kó mọ wọ́n ń ṣe nǹkan oríire ṣùgbọ́n táwárí tí wọ́n ń celebrate Lizzy fún yìí eléyìí ò bójúmu o eléyìí ò bójúmu rárá ẹ̀yin tèmi gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.